السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، إله الأولين والآخرين، والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين. أكيولون أترك فاسواج وغاوى النبي محمد صلى الله عليه وسلم. kíkẹ́ náà máa pinlẹ̀ ànábì nìkan kó máa bá wọn ará ilé rẹ̀, kó máa bá wọn sọ̀hábà rẹ̀, máa bá wọn tábìín àtàwọn tábìín èdè gbogbo àwọn tó ti lọ pátá nínú àwọn àfáà wa. bẹ̀rẹ̀ láti lè bàbá Sheikh Adam Abdullahi Al-Ilori, bàbá Sheikh Kamaluddin Al-Adabi, bàbá Sheikh Yusuf Al-Abuhaji, èdè gbogbo àwọn àfáà ẹnì kọ̀ọ̀kan wa. bàbá tó bí mi Sheikh Suleiman Abdullahi, àfáà mi Sheikh Abdul Fattah Yasin, Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn àtàwọn àfáà ẹnì kọ̀ọ̀kan wa. bẹ́ẹ̀ náà ni mo tọrọ ọ̀gẹ̀ àtẹ̀mí gbogbo àtàláfíà fún bàbá wa àgbà, àfáà wa àgbà, olórí àgbà òní bàbá Mudirul Markaz Sheikh Habibullahi Adam Abdullahi Al-Ilori, hafizahullahu wa ra'ah. èdè gbogbo àwọn àfẹ́ ẹnì kọ̀ọ̀kan wa tá a sàǹfààní mímọ̀, èdè gbogbo àwọn tá à ń wò mí àtàwọn tí ó tún máa pàdé fídíò àtàwọn olólùfẹ́ wa pátá, ipe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. eléyìí ni fídíò kan tí mo fẹ́ dájú rẹ̀ kọ bàbá wa Sheikh Suleiman Mufti, hafizahullahu wa ra'ah. kí ni mo kọ́kọ́ fẹ́ bá wọn sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ al-Qur'an tí wọ́n máa kà fún wa tí wọ́n sì máa lò ó ní mo fi fẹ́ gbé àwọn ọ̀rọ̀ yìí kalẹ̀. alákọ̀ọ́kọ́ ni pé kò sí bí èèyàn ti kó tó láyé tó tu Ọlọ́run. ẹ̀kejì, kò sí bí èèyàn ti kọ́ ma min amamin illa walahu amam. ìtí ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí ẹ̀kọ́ ni, àmọ́ mo kọ́kọ́ fẹ́ bá bàbá wa Sheikh Suleiman Mufti Diyar, hafizahullahu wa ra'ah, mo kọ́kọ́ fẹ́ bá wọn fẹ́ dúpẹ́ ọba tó ṣe wọ́n lẹ́lẹ́mìí gúngún, kọ́lọ̀ mọ́ kúrú ẹ̀mí wọn. tí ìgbà tí wọ́n fi dìde wípé àwa náà dàáfà, ògo làwa náà, fáàrí Ìlọrin ni wá, fáàrí Markaz ni wá. tó bá jẹ́ pé bí wọ́n ti gbà bẹ̀rẹ̀ wá sí wọ́n gbà yẹn, ojú ọ̀nà tí mọ́tò wọn gbéra yẹn bá ní Ọlọ́run ti ní kí ẹ̀mí ọ̀tán direct, ọ̀rọ̀ wọn ò ní tọ́pẹ́ tó bí ti ń tọ́pẹ́ lónìí, ọ̀rọ̀ wọn sì ní já sọ́pẹ́ gẹ́gẹ́ bí ti ń já sọ́pẹ́ lónìí, torí pé ọ̀rọ̀ máa repeat ara wọn, yóò sì máa dára wọn padà, àwọn yóò sì máa rántí ìtàn. ìgbà tí bàbá sọ wá sí téèyàn bá jẹ́ èèyàn kò lè jẹ́ èèyàn, ẹ wo àìmọye ìgbà tí wọ́n ti jáde tún ọ̀rọ̀ òun ṣe táwọn èèyàn sì dúró lérí pé no, àfaramọ́. wọ́n wá jáde lónìí, wọ́n wá sọ wọ́ọ̀dù pé mo kó o jẹ, akramakumullah, ọ̀rọ̀ jẹ́ mi ogun. tó bá jẹ́ pé Ọlọ́run bá fún yín ní opportunity àti àṣeyọrí àti ìtúnfẹ́ gun mọ̀kọ́mọ̀ mi nínú ayé níwájú Ọlọ́run, tọ́lọ́run bá fún yín lápọ̀ opportunity rẹ̀, tó yẹ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe wá sí gbà wọn, àwọn tí ọ̀gbà ti yín wọ́n sì máa láwọn ọ̀gbọ́ yédò ní Ọlọ́run. tẹ́ ẹ bá lọ lè kú nígbà yẹn, kí lẹ fẹ́ ṣe fọ́lọ́run? wọ́n mọ̀ rìpíìtì ẹ̀ náà ní lọ láíláí. wọ́n mọ̀ sọ pé àwọn ọmọ wọn pààyàn, àwọn ọmọ yẹn lu ọwọ́, àwọn ọmọ yẹn mọ̀ jẹ yẹn. ṣe bẹ́ẹ̀ nìkan ni àáfàá kan tó dìde tí ń wí báyìí, tí ń sọ báyìí, tí ní ẹ máa lè jẹyàn, tí mo ní èèyàn ní ẹ máa jẹ. ìbọlẹ̀ ti sọ pé wọ́n gbé sí kòkò, ìbọlẹ̀ ti sọ pé wọ́n máa kó sínú kòkò, ìbọlẹ̀ ti sọ pé wọ́n máa fi jóògùn. àmọ́ sọ́sà ti jáde lẹ́nu náà yóò mọ̀ rìpíìtì ara ẹ̀. Ọlọ́run á fẹ́ fi dán yín wò ni. lóye sọ pé ìwà sọ lónìí fún gbogbo aráyé, ìwà sọ fún gbogbo aráyé lónìí pé mo kó o jẹ, wallahi alazim, ẹ ti kọjá wájú Ọlọ́run. bẹ́ẹ̀nìkan bá wá tún wá ṣe lẹ́wàálà rẹ bá wá pọ̀, bí ẹnìkan bá wá lọ lè dáràn, tí ẹnìkan bá lọ lè hùwà bàjẹ́, tó bá tún táàgì fọ́tò yín àti ọ̀rọ̀ yín mọ́, ẹlẹ́tọ̀ àti gbé, ó sì lẹ́tọ̀ àti jẹ ìyà. Kùránì ló sọ bẹ́ẹ̀ o, ó ní Kùránì ní zalika wa man aqaba bi misli ma uqiba bi. ẹ tó bá sọ̀rọ̀ kan tí ó bá dá, àbẹ́yìn sì gbọ́ ilọ̀ sí pé kò dá, tó ẹ wá fẹ́ fi ẹfẹ́kẹ́ ni wọ́n mọ fílíìsì kan yẹn,
ẹ wá sọ̀rọ̀ sẹ́nu, ẹ bú, ẹ jáde, ẹ àtàkì, ẹ takò, ẹ ṣe gbogbo tó yẹ kẹ́ ẹ ṣe. Summa bughiya alayhi, ẹsẹ̀ tún wá kó ṣubú, kó parẹ́, kó má jẹ́ nǹkan kan máa. Qur'an ní la yansurannahu Allah. Ìmọ̀ràn lọ́wọ́ o. Ìmọ̀ràn lọ́wọ́ o. Ìmọ̀ràn lọ́wọ́ o. Wọ́n ṣe tàháríjù ọ̀rọ̀ nì pé bó la ṣe fẹ́ yí tàwílẹ̀, wọ́n gbìyànjú ẹ̀ lọ́nà tó dá, lọ́nà báyìí, lọ́nà àlàyé báyìí. Wọ́n ṣe fá ara yìí sọ pé bẹ́ẹ̀ ni àwọn ọ̀faramọ́ náà níṣẹ́. Aha, wọ́n ti wá débi pé wọ́n ti wá dráàgì yín, wọ́n tì í débi kẹ́ sọ pé mo túbá, ẹ sì túbá tawbatan nasuha déwájú Ọlọ́run bẹ́ẹ̀. Gbogbo wa man àdá, ẹni tó bá tún wá lóhun tó máa lo fọ́tò yín, àbí ó tún máa sọ̀rọ̀ sí yín, àbí ó tún máa yẹ̀yẹ́ yín. Aha, Kùránì sọ pé afallahu amma salafa, ní tẹ́sí òun lè àforíjì ti bá a, torí kò sẹ́ni tí ò lè ṣe mistake láàárọ̀ ọjọ́. Bí ẹ bá ga débi tó bá débi tí ń lọ yányán, ni yóò tó máa wọlé, yóò tó máa wo kí ni mo sọ, kí ni mo ṣe, kò sẹ́ni tí ò lè ṣe, kò sẹ́ni, la ma'asuma min al-khata. Ṣùgbọ́n kẹ́ni kó tún wá padà síbẹ̀, kọ́ yẹ pé àwọn blọ́gà yẹn fọ́tò wọn tún máa gbé, bẹ́ẹ̀ bá fọlọ́pàá gbé wọn ẹ̀ jẹ̀bi, bẹ́ẹ̀ bá fi sọ́jà gbé wọn ẹ̀ jẹ̀bi, bẹ́ẹ̀ bá bá wọn wí ẹ̀ jẹ̀bi, torí pé afallahu amma salafa. Kùránì sọ fún wa pé gbogbo téèyàn bá ti ṣe ní táìmù tí bijahalatin, kò tí mọ bí òun náà ń lọ, àbí kò tí mọ bí ayé padà dé, àbí kò tí mọ kí náà padà máa ṣẹlẹ̀, summa taaba, ó padà wá túbá. Kùránì sọ fún wa pé ó forí jìn o. Bẹ́ẹ̀ nìkan bù wá mọ́nà àdà, Kùránì wọn bẹ́ẹ̀ nìkan bá wá padà bẹ́ẹ̀, yóò tún máa táàgì fọ́tò yín, yóò tún máa gbẹ́rọ̀ yín wálé, yóò máa wá rìpíkì ara wọn lẹ́yìn ìgbà tẹ́ tilẹ̀ túbá. Fayantakimullahu minhu, Ọlọ́run fi ìyà jẹrú ẹni bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà bá wà lẹ́ fẹ́ ní ìyà kan, agbára kan, sólùtọ̀ kan tẹ́ fẹ́ fi gbé lọ tọlọ́pàá, àbẹ́ fẹ́ fi gbé ó tó bẹ́ẹ̀. Ẹran kan nù. Ìrẹ́lẹ̀ kejì, èyí ò yọ máa jí àtúnṣe, Jésù máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn tá ń bọ̀ lẹ́yìn. Gbogbo àwọn tó dráàgì bàbá Mufti Sheikh Suleiman ní àyàfi tó dráàgì wọn lérí ọ̀rọ̀ yìí fá ní wàásí ni àbí ní fọ́tò ni, tí wọ́n fi wá lè sọ pé mo túbà, gbogbo yín Ọlọ́run jọ dáa fún yín. Gbogbo yín pátá Ọlọ́run jọ dáa fún yín. Ẹ fẹ́ kí àfọ́ ọba mímọ́ déwájú Ọlọ́run. Ẹ fẹ́ kí àfọ́ wìláyà wọn kó hàn déwájú Ọlọ́run. Ẹ fẹ́ kí Ọlọ́run bá sí ẹ̀sáàmù fún Sheikh Suleiman lára yín. Ẹnìkan ò ju ẹnìkan lọ. Ẹnìkan ò wá lè tóbi. Ahasiba an-nasu an yutraku an yaqulu amanna wa hum la yuftanun. Ṣé ẹ máa sọ pé wòlíì Ọlọ́run ní yín tòótọ́? Ṣé ẹ máa sọ pé àfáà ní yín tòótọ́? Yín máa wá gbé àwọn àṣẹlẹ̀ mi wá tí máa fi ṣe ẹ̀sáàmù fún yín, mo wá fẹ́ wò bẹ́ẹ̀ bá pass àbẹ̀ ní pass. Gbogbo ọ̀pá tó sọ̀rọ̀ ń pátá, àwọn gẹ́mà lọ́kàn ara wọn pé àwọn ò tó Sheikh Suleiman. Àmọ́ Ọlọ́run bá rán wọn, gbogbo àwọn tọ́lọ́run rán wọn, Ọlọ́run ò ní jẹ́ káyé yán bàjẹ́. Àwọn náà sì ń dúpẹ́, wọ́n ń kí gbogbo yín bẹ́ẹ̀. Àwọn náà ṣe kí ni o, wọ́n ń dúpẹ́, wọ́n ń kí gbogbo yín bẹ́ẹ̀, torí pé ẹjẹ́ wọn pàṣẹ wájú Ọlọ́run. Ọlọ́run bá dán wọn wò. Lanabluwannakum bishay'in min al-khawfi wad-ju'i wa naqsin min al-amwali wal-anfusi was-samarati wa bashiri s-sabirin. Ọlọ́run bá dán wọn wò látara torí dáadáa wá sí tí Sheikh Suleiman ti ṣe táwọn ẹlòmíì ti soríire lọ bẹ́ẹ̀ lọ bámú táwọn èèyàn gbé padà. Ẹnbẹ́nu wá sí tó fi tún àárín lọ́kọ láya ṣe. Ẹnbẹ́nu wá sí tó fi sọ̀rọ̀ sí ipa ìrìn àjò ayé bó lèèyàn ṣe jẹ́ èèyàn ní ọ̀nà tẹ̀sùbá àyàn orí píìtì ẹ̀ padà. Ẹnbẹ́nu wá sí tó fi tún àárín ọmọ àti bàbá ṣe tó bá lọ́rọ̀ ṣàánú yàn. Tí Sheikh Suleiman bá bí ìrìn àjò wọn bá pọ̀, ẹnbẹ́nu kárí àwọn akúnwó dé èèyàn náà. Ó lójú ẹni tó rìn ní ọ̀nà ìrìn àjò pé tẹ̀sùbá rẹ̀ ó kọ́ náà ní gbogbo nǹkan rẹ̀ kó sì rí lò pẹ́ fọdún 10, ọdún 15, 20 ọdún ìṣẹ̀fẹ̀ lé kọ̀ wá sí gbogbo wá sí tún wá sí láyé àyàn rìpítì. Ó ṣe wá lè jẹ́ pé ọ̀kan yìí wọ́n á rìpítì. Ọlọ́run fẹ́ fi dán wò ni wọ́n sì pass lóye ń kí gbogbo yín o. Ọlọ́run ó ṣe ní irinṣẹ́ rinu
kọ́mọ wá ṣe ní irinṣẹ́ ìbànújẹ́ mọ́ ló kù. Irinṣẹ́ ìbànújẹ́ ni pé sọmọ bóge àlè ìtọ́ sọ wọn àwọn náà gbà pé mistake ní dá wọ́n sì kó jẹ́ ẹ fara ni wọ́n débẹ̀ wọ́n sì jáde bẹ́ẹ̀ pé níwájú ọlọ́run náà ọlọ́run máa fa nǹkan ṣe sábàbí ire ọlọ́run ti fa àwọn eléyìí ṣe sábàbí fún mi sọmọ bóge àlè ẹsẹ̀ tó wá nípa àníṣe àṣà destroy rẹ̀ náà ni la yansurannahu Allah ọlọ́run wà náà ṣe báyìí o àtẹ̀yìntẹ̀ ìpera yín sálàfí ni àtẹ̀yìntẹ̀ ìpera yín sálàfí ni ọlọ́run ó dúpẹ́ fún gbogbo yín ṣe bí kọ́sà tó ní máa repeat ara wọn mọ́ ṣe bí ọ̀rọ̀ ẹlòmíì ò tó nílò rẹ̀ dára torí bí Nàìjíríà ti ń lọ yìí bí ebi ti ń pa ìlú yìí bí ara ti ń ní ìlú yìí ìròrí oríṣiríṣi ọmọ wa jáde èròkèrò ìrìnkúrìn yọmọ wa jáde tí bá tí wọ́n ń jáde báwọn ní ṣe bẹ́ẹ̀ tó ní gbé fídíò wọn mọ́ ẹ̀ tó ní gbé fọ́tò wọn mọ́ ẹ̀ tó bá gbé kése ṣe sọmọ ní ó jìyà mọ́ o kése pé ńlá tó máa táàgì ọkọ̀ wọn mọ́ o kése ọ̀rọ̀ wọn o torí àtọlólùfẹ́ torí ṣe Suleiman tó tún gbowó wájú wọn ọ̀rọ̀ yìí sì ṣẹlẹ̀ sì tó ṣe wá sí pé ṣe bẹ́ẹ̀ kan ló ní pé ẹ̀ bá jẹ́yàn ò ní jẹ́yàn àtàwọn tó jẹ́ àwọn tí ọ̀gbà tiwọn náà tẹ́lẹ̀ wọ́n wá jáde lórí ọ̀rọ̀ yẹn alhamdulillah gbogbo yín ọlọ́run jẹ́ kálukú kó soríire ẹ dráàgì wọn débi tí wọ́n fi páàsì ẹ̀sáàmù wájú ọlọ́run ẹ̀yin onípín ẹbẹ kọ́ máa ní tí ọmọ dẹ̀ o. ìran kanu ìran lẹ́ẹ̀kejì ọlọ́run afọ́ fẹ́ kọ́ ẹ̀mí àti ẹ̀ náà lẹ́kọ̀ọ́ ọlọ́run fẹ́ ṣe kí ni o ọ fẹ́ kọ́ ẹ̀mí àti ẹ̀ náà lẹ́kọ̀ọ́ ipe bàbá ti lówó láyé tá a bá ti tí ọba ti da fún wa láyé fàlẹ́ àtàlẹ́mù náà sọ́ọ̀n ẹ̀mí kan ọmọ màá ó fi ẹ̀lẹ́wù kí ni táwọn náà gbé pamọ́ fún kí àwọn náà bá gbé pamọ́ fún mẹ́ńkúrata ààyùnì nínú ìtí ọmọ jẹ́ ìtutù ojú bóyá àmọ́ kí ni á dà lọ́la àmọ́ kí ni á jẹ lọ́la bóyá ń bẹnu kára pé mínísítà lápadà fẹ́ jẹ́ ni àbí president àbáfa ńlá Kùránì ló ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ká mọ tá a bá sọ ká sì mọ tá a bá ṣe. tẹ́ bá wo ìpìlẹ̀ ìgbà tí bàbá wa Sheikh Suleiman fi jáde wọ́n jáde fúnni àwọn náà sì sọ ọ́ nínú wá sí pé àmọ́ pé bí ọjà Jáfà ti kún ọjà kíni o ọjà Jáfà ti kún kò síbi ẹni gbẹ́jà sí máa fi kẹ́ kọ́kọ́ ṣe kíni o kẹ́ kọ́kọ́ dá gbogbo ẹ̀rú náà bẹ́ẹ̀ bá rí bí balance ẹ̀ máa wá bẹ kálukúlà pé àwọn náà sọ tí ń jẹ́ sí pé gbajúmọ̀ bá jáde wọ́n jáde pẹ̀lú fọ́ọ̀sì kan tọ́rọ pé a gbà pé ọlọ́run ọba náà ló sì rán wọn ṣẹ́ torí tí ọba rán wọn ṣẹ́ ni wọ́n yẹ kó mú ẹ̀mí wọn lọ àbí kó má lò pẹ́. wọ́n wá ń bẹ láyé wọ́n ń bẹ láàyè dòní pẹ̀lú àwọn ọgbẹ́jáde òní bọ́ọ̀nà bá wá ní wọ́n tún gun mọ̀kọ́ mọ̀ mí táàmù pé eléyìí Abidun Rabbani olùsílọ̀ ní ọ́n tó tọ́ irú ẹ̀sáàmù tọ́rọ wọn gbé kò ní gbé wá lójé tó máa tó kí àwọn ẹlòmítọ́ tó gba bí ọ̀nà wà sí àwọn tó gba ọ̀nà bí wà sí fún Sheikh Suleiman débi táwọn náà fi aṣọ pé àní mọ́ṣẹ́ mu tú bẹ́ẹ̀ mo kò jẹ ẹdá àtọrọ Ọlọ́run ẹjá wá ṣe sùúrù lókù gbogbo àwa tá a bá ń lọ́rọ̀ mi bí ẹ bá kọjá àlà wa man yata'adda hududallahi faqad zalama nafsa so ti bá ní mo bá Sheikh Suleiman dúpẹ́ púpọ̀ ìtumọ̀ wọ́n bá wọn dúpẹ́ àmọ́ tí wọ́n bá tún rí máràlá mi gùn wọ́n tún ní àwọn challenges mi ó lè hàn sí mi ó lè hàn sẹ́yìn tẹ̀ ń wò ó lè hàn sí bomi gbogbo bí challenges tí wọ́n ní sí wọn tí wọ́n bá tún rẹ̀yìn òun náà gùn á tó ṣe kí ni o á tó bá wọn dúpẹ́ torí pé àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ kan lọ sọ bẹ́ẹ̀ ó ní ó ní àfọ́mọ̀kọ́mọ̀ lọ sọ ó ní fàkúlù kùsìrín ila kulli mugabatu gbogbo tí ó bá pọ̀ láyé kùsìrù ni o tọ́wà kùsù ní tó bá ti pọ̀ láyé ní problem bóyá ní ìjà bí a ní àwọ̀ bó ti kọ́ pọ̀ tó ila kulli mugabatu yọ padà kéré ìkéré ní máa káyìn tó bá pọ̀ wa kullu nazin ila linin wahini haja gbogbo ẹni tó bá lè pé sẹ́ẹ̀ nígbà náà ni bí Ọlọ́run bá lóhun dé ila linin yọ padà rọ̀ wàhálà ó padà ṣe kí ni yọ padà rọ̀ wahini haja kódà báwọn èèyàn bá ń gbé
tóbi bẹ́ẹ̀ tí wọ́n bá tó gun àṣeyọrí eléhùn á tó bá wọn dúpẹ́ wàláhì làzìm fún pé wọ́n jáde wọ́n wá wí fáráyé àfa àwọn Dalailul Khairat tí wọ́n sọ pé ọlọ́run máa kánà bayni wa baynaka faghfirli ìtí bá ń bẹ láàrin mi àti ọlọ́run foríjì mi wa ma kana bayni wa bayna khalikika fata'ammalu anni ìtí bá ń bẹ láàrin mi àti èèyàn dákun ta'ammalu anni ta'ammulu gangan làwọn náà wá ṣeun ta'ammulu gangan làwọn náà wá ṣeun ọlọ́run fẹ́ jẹ́ wọn gùn mọ́ kọ́ ọmọ gíga yanyan ni alákọ̀ọ́kọ́ ni pé ọlọ́run ní kí wọ́n kú sójú ọ̀nà àǹfààní kẹ́mi ogún lò tá nẹ́bí sọ fún wa pé khairun nasi man tala umruhu wa asuna amaluhu léèyàn bá àkọ́dà rí torí ẹ mẹ́jà tanra o tẹ́ bá gbọ́ pé wọ́n gbé ẹlòmíì àbí tẹ́ bá gbọ́ pé wọ́n fa kóòtù pẹ̀lú ẹlòmíì lérí ọ̀rọ̀ orú àwọn kẹsì báyìí kánù kó tó dára kó tó wà rẹ̀ létàjọ àwọn oyún ti gbà tó báyìí àǹfààní ẹ̀mí gógó nù ẹni tí bá hùwà àbàjẹ́ lọ́wọ́ tí ń hùwà àbàjẹ́ tí kú bá dé bá lójijì bẹ́ẹ̀ yọ̀lẹ̀ lè wọ náà ṣùgbọ́n ẹni tọ́lọ́ bá fún ní opportunity ẹ̀mí gógó tó bẹ́ẹ̀ lè túbá àti ibi tẹ́ ẹ tó gbọ́ yé lọ síbi olólùfẹ́ tó gbọ́ yé lọ bẹ̀ pé bàbá òsì wí bàbá òsì sọ wọ́n kí wọn àwọn tí ò wá gbọ́ lóyún lọ bẹ̀ náà wọ́n ti wá padà wá láwọn túbá ṣẹ̀ṣẹ̀ lè jáde wí èyí ò ti tó pé ẹ tún gbọ́n mọ̀ kọ́ ọmọ mi àfààní wòlíì ọlọ́ni torí tí n bá rí àwọn fídíò yẹn aráyé inú mi dùn wàláhì láàzìm ilẹ̀ tó wá èwo ló tẹ́lẹ̀ léyìí ṣé gbogbo ìgbà bí n bá tí wọ́n ń lọ́nu ayé bẹ́ẹ̀ náà lẹ́bàá gbé wá bẹ́ẹ̀ ẹ̀rí kankan mú wá nu wá sí gangan kẹ́ post ẹ̀ kẹ́ share rẹ̀ fáàrí puwa náà lèyí náà fáàrí wa lélẹ́yìí náà ọlọ́run ní pa gbogbo tí jẹ́ ògo àti fáàrí wa lẹ́rí eléyìí mo bá wọn dúpẹ́ náà afáyẹ́lẹ́ kọ̀ọ̀kan tó sọ fún pé ìzàtàmà amúrún bada naqsu tẹ́yẹ bá fẹ́ ga bí ó ti máa sá eré bí ó ti ga náà ní ọmọ wò kò ní wu ẹ̀gbẹ́ kò sì ní wẹ̀yìn bí wọn nìkan ò ti ní bá òun ayé náà ní ọmọ sá àmọ́ tó bá débi tẹ́wọ́n lọ́wọ́sẹ̀ wá tọ́nu mọ́tò rẹ̀ pé wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá wú ẹ̀yìn ọ̀nà wọn nìyá lè fi rí iṣẹ́ ẹ̀mí gógùn ní bẹ́ẹ̀ aráyé mo fẹ́ kẹ́ gbọ́n kankan yé o mo fẹ́ kẹ́ ṣe kí ni o kẹ́ gbọ́n kankan yé o gbogbo àwọn tó sọ̀rọ̀ àbáwọn tó táàgì wọn ọlọ́run ọba ló lò wọn ọlọ́run ọba ló sì rán wọn ṣẹ́ o wọ́n mọ̀ kọjá àlà ìran wọn ṣẹ́ tó lọ́wọ́ bá rán wọn ṣẹ́ kì í wá sí pé àwọn ọlọ́run ọba fẹ́ràn Sheikh Suleiman lọ́lọ́run fẹ́ràn pé mo fẹ́ kó dọ́dọ̀ mi gẹ́gẹ́ bí o ti wáyé kó wá ní funfun kó ti padà ní funfun tẹ́ bá nìyẹn gánù já àfá yẹnyẹn Sheikh Suleiman náà ga débẹ̀ nínú gbà wà yìí Sheikh Suleiman náà ga débẹ̀ ibi wọ́n ti wá mọ̀ pé ọlọ́run ọba ló rán àwọn iṣẹ́ kọ̀ǹfàmù ọlọ́run ló sì rán àwọn eléyìí náà ṣẹ́ sí mi òun ní gíga tí wọ́n wá ga tí wọ́n wá lè sọ̀kalẹ̀ àníṣe ṣébi ẹ̀yìn gbọ́ yé lẹ́nu ọdẹ ẹ̀fọ́ oríjì mi ìfẹ́ràn wọn ni pé mo fẹ́ kó déwájú mi gbogbo mo fẹ́ bí wọ́n ti fún àwọn kan lábẹ́rẹ́ tó gbọ́ àwọn kan àwọn ẹni yìí náà wòlíì ọlọ́run ni wọ́n ẹni mímọ́ ni wọ́n ọ̀tọ̀ níbẹ̀ yìí sì ti júwe wọ́n gbà tẹ̀sẹ̀ fẹ́ ga ẹ gbọ́ àwọn kan ẹ fàbẹ́rẹ́ gbọ́ àwọn kan ọlọ́run náà wọ́n fẹ́ sọ pé mo fẹ́ dá àwọn náà wò ìwà wo bọ́ọ̀lù wọn náà ṣe rí lójé sọ pé ọlọ́run wá dán gbogbo wọn wò lára yín ṣé ẹ lè túbà bẹ́ẹ̀ ni lè túbà ẹ ti wá túbà wá sí ọwà jáde fáwọn tí wọ́n sọ pé ẹ̀dá ọwá tó bá wọn torí pé tẹ́ ẹ bá tún kọjá là ọlọ́run tẹ̀ tún wá dá sí ó ti lóhun túbà ń ta gbangba táwọn bá ta nà sọ̀hà àti láwọn túbà ń ta gbangba ẹgbàá ló kù ẹ má jẹ́ kí àdánwò kan ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sẹ́mi àti gbogbo ẹnìkan ọ̀bọ̀rọ̀ tó dáràn kan mọ́ kẹtún wá lo fọ́tò wọn àbí kẹtún táàgì wọn wọ́n ti pass torí n bá rí àwọn fọ́tò tí ẹlòmíì bá gbé fọ́tò wá inú mi ó bàjẹ́ tí n bá gbé ẹlòmíì tó bá gbé wá sí wa inú mi ó bàjẹ́ pé wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ ni níbi láti máa pé Sheikh Suleiman ní sọ́dínárì èèyàn àwọn ni kó tún wá bí àtibọ̀ tó sì tún dá sí tí wọ́n tún ní fi jẹ́ tẹ́ papọ̀ mọ́ àwọn ọmọ
ibi àti mọ̀ pé ẹni Ọlọ́run tọ́lọ́run sì pè ránṣẹ́ ni wọ́n ó ní pé wọ́n ń dráàgì ẹnìkan láàrin ọdún kan síbà nǹkan mọ̀ ti parẹ́ káráyọ́ mọ̀ ti gbọ́ mọ́ wọn ò wálẹ̀ náà abẹ́ wálẹ̀ ẹ̀ ń lọ prógámù kan sí mi ẹ̀ ń bọ́ àárín àwùjọ kan sí mi ẹ̀ ń ṣe nǹkan mi sí mi aha alhamdulillah 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 ayúbẹ̀kọ́ mo bá yín dúpẹ́ ẹbí bẹun ipe àmì ó tó ọ̀rọ̀ yín wọ́n dráàgì débi kẹ́ ẹ má jẹ́ èèyàn mọ́ ó tó káráyọ̀ mọ́ pa ẹni tí di ẹni ẹgbẹ́ ẹni tí di ẹni ìdọ̀tí ẹni tí di ẹni táwọn èèyàn nídìí mọ́ ṣùgbọ́n gbà tẹ́ tọ́lọ̀ tó wá dráàgì tọ́lọ̀ wá já yín bọ̀ nì ẹ sì máa wá bínú sí àwọn kan tán bá ń sọ̀rọ̀ ẹ sì máa wá bínú Ọlọ́run náà wọn láwọn ẹni rẹ ni náà wàláhì mo fẹ́ kẹ́ gbà bẹ́ẹ̀ gẹ́gẹ́ ilẹ̀ ti sọ wá sí un mo fẹ́ kẹ́ gbà bẹ́ẹ̀ pọ́nlọ́wọ́ bá ara wọn wọ́n máa fi ojú ní wò yín lọ láíláí ni bẹ́ẹ̀ bá tún wọ́n sí mọ́ láyé wọ́n tún máa wá fi wo àwọn ọmọ yín ipe bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan tó bá pààyàn sẹ́ àláfà báyìí lọ sọ bẹ́ẹ̀ bá rẹ̀ nǹkan tó ní kẹ̀yìn sọ́nà àfà báyìí lọ sọ àmọ́ gbogbo ara yìí ti gbọ́ báyìí torí pé tá a bá wò nígbà tẹ́ padà wá dé èèyàn tán ẹ sọ àwọn ọ̀rọ̀ báwọn mọ́ àmì sìgìfàrù ní lọ́dọ̀ Ọlọ́run látọ̀dọ̀ yín sọ́dọ̀ Ọlọ́run ẹ sọ bẹ́ẹ̀ mọ́ ẹ wú bẹ́ẹ̀ mọ́ ẹ bú àwọn èèyàn mọ́ ẹ fèsì ọ̀rọ̀ mọ́ ẹ ṣe gbogbo nǹkan mọ́ ara ẹ̀ mọ̀ pé ìgbà tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń wá ìjẹ́ èèyàn tẹ́yìn náà tí mọ̀ kí lọ́rùn fẹ́ ṣe fún yín tẹ́ ẹ sì mọ̀ kí lẹ fẹ́ dà lọ́la tẹ́ ẹ tí mọ̀ pé ṣé yóò tó báyìí ǹjẹ́ ìgbàdé báyìí ṣé débi mọ̀ kọ́ ọmọ báyìí ló jẹ́ ẹ máa ṣe ń gbà òní nígbà tẹ́ wá báláǹsì jáfa tẹ́ báláǹsì lọ gbé rí ẹ wá báláǹsì gbogbo nǹkan àwọn èèyàn tún wá gbọ́ yé bẹ́ẹ̀ wọ́n wá dàgé débi kẹfì lè túbá ẹ kí gbogbo wọn àtẹ̀ntọ́ sọ̀rọ̀ àtẹ̀ntọ́ lo fọ́tò ẹ kí gbogbo wọn torí pé àwọn ni wọ́n tó ìgbésí ayé yìí ṣe tán yányá níwájú èèyàn ló kìí ṣe wájú Ọlọ́run o torí pé ti tún gbésí ayé ara yín ṣe wájú Ọlọ́run àmọ́ àwọn ni wọ́n jẹ́ kẹ́ ẹ lè sọ pé àní mo túbá kí lẹ fẹ́ wọn ò bá lọ́wọ́ yín mọ́ wọn ò bá kẹ́ ẹ sọ bá mọ́ wọn ò bá kẹ́ ẹ sọ bá nǹkan kí lẹ tó wá fẹ́ kẹ́ ṣe èyí tó wá wí tẹ́lẹ̀ náà wọ́n nígbà ìmọ̀ kan tún ni mo wí ibi mo sì gbà lérò kọ́ yìí àmọ́ tẹ́yìn bá sọ pé mo gbà lérò mo túbá ó ti tó yín báwọn. wọ́n wá tó gbèsè ayé yẹn ṣe tán yẹn láàrin èèyàn wọ́n tún wá tó ìgbésí ayé àwọn ọmọ ṣe tí ò tẹ́ni tí ọmọ fi ojú bẹ́ẹ̀ wo àwọn ọmọ ọmọlẹ́yìn wọ̀ọ̀la wọ́n bá yín dúpẹ́ o wàláhì mo bá yín dúpẹ́ o wàláhì mo bá yín dúpẹ́ o mo sì kí gbogbo àwọn tó dàgì yín bẹ́ẹ̀ Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gbogbo wọn ó tó ẹ má kọjá àlà o torí pé kò sí ẹni tó fabẹ́rẹ́ gúnyàn láyé tó bá yẹ pé torí àníyàn kọ́ dání ẹ̀san ni bó bá já àníyàn kejì kọ́ wálẹ̀ ni Ọlọ́run tàn dá o ìran kanu ìran ẹlẹ́ẹ̀kejì bàbá mudirul markaz Sheikh Habibullahi Adam Abdullahi Al-Ilori hafizahullahu wa ra'ah kò sí Kùránì sọ pé àbí hadith Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó jó yé wa ó ní gbogbo tí òun bá fi kàn ẹ̀dá láyé òun fẹ́ fi gbé ga ni kò ní dùn mọ́ wa tọkàntọkàn ká sọ wípé ń tó ṣẹlẹ̀ sí bàbá pẹ̀lú àwọn oore tí ń wọlé àti àṣeyọrí wọn a máa dúpẹ́ rẹ̀ lọ a máa tún bí Ọlọ́run kó bá wa ṣàlékún gbogbo oore nǹkan padà sí gẹ́gẹ́ bó ti wà ní àlàáfíà àwọn yanyan kóore wọn máa wá pọ̀ sí kóore wọn ṣe kí ni o kọ́ máa pọ̀ sí ẹnìkan bẹ kọ́dà kò kéwú nù mọ̀rìkàsí òun lọ sọ wọ́ọ̀dùn ó ní ó kọ́ tí wọ́n sọ bàbá alágége rò wọ́n ó ti pọ̀ púpọ̀ jù Habibullah hafizahullahu wa ra'ah ó lókọ̀ yẹn ti pọ̀ púpọ̀ jù ó kọ yẹn ti pọ̀ púpọ̀ jù mùdírù kan ń sẹ̀mí ní táìmù ayé wa báyìí ni wọ́n ṣe kí ni o wọ́n ń sẹ̀mí ní táìmù ayé wa báyìí wọ́n bá àwọn àáfàá àná púpọ̀ nínú jẹ́ àáfàá nínú jẹ́yàn àti nínú kọ́lọ̀ wọn tẹ́wọ́ gbà yàn pé èèyàn lèyí nítorí wá ṣẹlẹ̀ sí wọn yìí ó tó kéèyàn sọ pé àáfàá ni mùdírù sọ́lọ́ ń gbé wọn dìde náà nítorí wọ́n fẹ́ ṣe kú Ọlọ́run sì fẹ́ ràn wọ́n ṣẹ́ bí bàbá bá lọ́n táìmù báwọn eléri bú ó ti máa sọ pé ọ̀tàkùsù náà ó bú ìmámù kan ó bú àfáà kan Ọlọ́run bá fi gbé kó lẹ̀
adúpẹ́ bàbá wa Sheikh Suleiman mo tún wá tún fẹ́ tún wọn rán létí kọ́lọ̀ bá jogún ẹ̀mí gúngbà tàláfíà fún wọn níjọ́ tí wọ́n lọ lè bá bàbá Wàsíìrù gba àwọ́dù ní Egypt wọ́n ní Mùdírù ti di ẹni ayé Mùdírù ti di ẹni ayé Mùdírù ti di ẹni ọkàn tó yẹ pé wọn bí ìgbà tó yẹ pé ọwọ́ wọn ni rìmúùtù ọkàn ayé ń bẹ lọ́hùn wọ́n tẹ̀ ní pé ọyá máa fẹ́ràn ẹni báyìí ọyá ṣáájẹ́tì Sheikh Suleiman gangan lọ kọ̀ǹfàmù ẹ̀ number one wọ́n ní Mùdírù ti dẹni ayé táráyé ń fẹ́ ẹni tí aráyé bá rí máa Mùdírù mo sì máa fẹ́ràn wọn ẹni tí aráyé bá rí pé ń takò Mùdírù yóò sì máa kọ́lẹ̀ yóò rùn ju ìgbẹ́ lọ ẹ kọ̀ǹfàmù ẹ̀ èmi náà mọ̀ pé bó ti rí nu níjọ́ tí bàbá wa Sheikh Suleiman tún lọ sí ọ̀dọ̀ bàbá wa àfáà mi Professor Abdulrahman Ahmed Al-Imam Kakuri àfisọ Allahu wa ra'a Ọlọ́run bá ṣàlékún àlàáfíà fọ́gà Ọlọ́run járí wọn pé wọ́n sọ bàbá wa Sheikh Suleiman sọ wọ́ọ̀dù kan wọ́n ní tí ọmọ kéwà tàfà bá ní ikhtilaf pé a mọ́sí àbíbí ẹgbà lọ́rí ibi mọ́sí àbítẹ̀mí gbà lọ́rí mọ́sí àbítẹ̀mí gbà lọ́rí kò sí tó burú mẹ́ láàrin ọmọ kéwà tàfà ọ̀bọ̀rọ̀ bá dé níbi àkídà àmọ́kọ̀bọ̀rọ̀ bá dé bí ìjà àfà sọmọ kí ustaziya àwọn kò yẹ kó bàjẹ́ ustaziya yẹn àmọ́míyà yẹn ìjà àfà yẹn kò yẹ kó bàjẹ́ wọ́n wá ní níbi àwọn lu ayé àti láàrin ustaziya ìjà àfà confirm pé àfà yàtọ̀ fún ordinary pé mo jọ́ máa àfà àtọ́kọ́ ẹ yàtọ̀ fún mo jọ́ máa àfà àtọ́kọ́ ẹ Mùdírù ní tànázálà lágbá tí Sheikh Suleiman sọ́njọ́ náà náà Mùdírù ní sọ̀kalẹ̀ ipò tọ́lọ́wọ́n bá gbé wọn sí ni àwọn kọ́ fa inna Allaha yakhtaru sa'ida Ọlọ́run ní máa sẹ́sà Ọlọ́run sàwọn lẹ́sà bẹ́ẹ̀ wọ́ọ̀dù méjì tí bàbá bá ti ń ṣiṣẹ́ rẹ̀ lábẹ́nú wọ́n mọ́ stop tí wọ́n bá ti wá ṣiṣẹ́ rẹ̀ lábẹ́nú kó tó máa continue ètò sọ̀kan níjọ́ tí bàbá wa Sheikh Suleiman tí wọ́n lọ lè bá bàbá wa Sheikh Daud Al-Falla àfisọ Allahu wa ra'ahu nílàwó wọ́n sọ wọ́ọ̀dù kan wọ́n ní nínú nǹkan táwọn máa sábà máa láyé ọ̀nà méjì ni táwọn sì mọ̀ pé Ọlọ́run gbòmí lẹ́mí gbogbo yìí bọ̀rọ̀ wá bá wọ Ọlọ́run láìsí pé mo tọrọ àforíjì òun direct ó ní ìgbà táwọn ní iṣu pẹ̀lú bàbá Lágége Mùdírù làwọn á sọ̀rọ̀ sí báyìí Mùdírù làwọn á ń takò báyìí ó jẹ́ bànújẹ́ ọkàn Ọlọ́run ti fún àwọn láṣeyọrí ẹ̀yin ẹlẹ́ẹ̀kejì náà yín bàbá wa àfà ńlá yìí ló jẹ́ mọ́ sọ pé fọkúlù kú sẹ́rìn ilà kulli mugabbatuhu gbogbo tó bá lé wọ̀kúlù náàsìn ilà líìní wà ìnìhàjà gbogbo tó bá lé ń padà máa ṣe kí ni o torí Kùránì lọ sọ fún wa pé azallahu an yaj'ala baynakum wa bayna allazina adaytum minhum mawaddatan èmi àtẹlùmí lè jọ jà àbí kí nǹkan mi ọ̀sẹ̀ láàrin ẹ̀mí ẹ̀tẹ́nìkan kí n sì sọ fún wa pé àtúnjọ ṣe mọ́ láyé àtàlìkìyámà èmi lèmi ń sọ o ìsọ̀tọ̀ Ọlọ́run tèmi lèmi ń sọ o ìsọ̀tọ̀ Ọlọ́run Kùránì ni ọ̀pọ̀ síbú azallahu ọ̀pọ̀ síbú an yaj'ala baynakum wa bayna allazina adaytum minhum mawaddatan tí ìmọ́lẹ̀ mi bá tún dé ṣé adáwò ni àti gbáládẹ́wò àti borí ẹ̀ àti kọjá ẹ̀ ẹ̀hún lẹ́mọ̀ fi rí àwọn ọmọ ogun tún èé bára wọn ṣe wọn ò ní bára wọn ṣe ní àárọ̀ ọjọ́ nítorí pé kálukú jọ ń wá ìjẹ́ èèyàn ṣùgbọ́n tẹ̀mí wọn bá jọ gùn tó jẹ́ ìtàn jọ darúgbó dàgbà darúgbó kálukú wa sọ pé kí láà tún ń jà sí mọ́ ìwọ fẹ́ kí n má dé èèyàn ni èmi náà ń fẹ́ kémi náà dé èèyàn ni a sì ti jọ lọ kálukú ti rí tó ti jọ rí ti jọ láṣeyọrí kálukú ti jọ láṣeyọrí tó alhamdulillah ní tẹ́sí mọ́ sọ pé láyé mo tutọ́lẹ̀ ìkó tó padà sẹ́nu máa níjọ sí mọ́ wọ́n lè yanjú ẹ̀ àmọ́ látara ìwà ìṣesí ọ̀rọ̀ sísọ kése látara fáǹsì o torí bàbá wa Sheikh Suleiman Farouk ìgbà tẹ́ ẹ fi ń ṣe wá sí wọn lágbára tó tọ́ nípìnlẹ̀ àwọn tó jẹ́ fáǹsì lónìí tó fẹ́ràn yín èmi lè wọ́n ti bí ń gbà wọn níbẹ̀ náà fáǹsì tí o ti kọjá 20 years wọ́n ti bí ń gbà wọn tó bá wá rí lónìí tó
rí lónìí tó wọ́n ń gba tíyìn ní tó wọ́n ń gba tíyìn ní àǹfààní ẹ̀mí gúngún nù ẹ̀mí gúngún mo bẹ́ lọ́n fún bàbá Alágége mo bẹ́ lọ́n fún yín mo bẹ́ lọ́n fún gbogbo àwọn táwọn àtẹ̀mí náà kọ́lọ́run máa sọ̀rọ̀ wa dayọ̀ nǹkan mẹ́ta ọ̀hún bàbá mo fẹ́ kẹ́ dì mú kìí ṣe mùdíù ló pé ẹ̀yin gangan ló pé fún mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún mo fẹ́ kẹ́ dì mú ẹ̀yin kó pé fún o àbí bàbá Alágége kó pé fún o ẹ̀yin ẹni tó rẹ́yìn náà lọ sọ pé èèyàn ò lọ bẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹrin àbí tó rán bàbá létí ńjọ́ tí àwọn markaz àbí bo ni àwọn wo ni wọ́n kà wá náà lájìnà yẹn tó ń sọ pé kíkí ẹ wá ṣe wáàsí ẹ tún ṣe wáàsí kan pé nbí lónìí kò sí tẹ́yìn lè kọ́ jẹ́ ní kọ́dà kọ́ máa rí ọlọ́run bàbá yìí lọ́sàn gangan ọ̀ tẹ̀rí bàbá bá dáyé yìí ọ̀ tẹ̀rí bàbá bá ti ráyè ọ̀gá ẹ mẹ́mi kọ́dà ẹ ṣàdúà bá a ti ń bẹ lọ́nkẹ́ ẹ má jábọ̀ torí ọlọ́run gbé yín gangan ọlọ́run gbé yín gangan ọlọ́run gbé yín gangan aláì ọlọ́run ṣàánú yín ọlọ́run jẹ́ láti bọ̀ tán ọlọ́run wọlá bàbá Alágége yóò wọlá ní Muhammad yóò wọlá bẹ́ẹ̀ náà ti rí ọlọ́run ṣàánú àwa náà ọlọ́run jẹ́ ọmọ adá o ọlọ́run níjọ́ bàjẹ́ adúpẹ́ tọ́lọ́run ṣe fún wa ìdájọ́ ọlọ́run dá wa lórí ọ̀rọ̀ bàbá Alágége kọ́lọ́run bá wa parí ẹ̀ lókù àlékún àmì gúngùn àlékún àlàáfíà kó bá àjùmọ̀ rẹ̀ fún wa tá a bá ń rí wọn inú wa máa dùn nítorí ṣe bàbá Alágége kò sí ẹni tó ṣe é rí ìrùbọ́ sì wà tó ṣe rí tọ́wọ́ ń bẹ láyé dòní àmì pé n tó kù tí bàbá ó ṣe nù lẹ́yìn ìgbà wọn dìde òun ní yunifásitì jáde kò sí agbára ẹni tó ká kí yunifásitì ó dìde lọ́dún mẹ́wàá sógún ọdún sì sì tó pé bàbá bá lọ àti àpẹẹrẹ pé n tó fẹ́ ṣe kú nù bí ṣèṣe wọn náà ti wà ní fàárí markaz ni ọlọ́run ọba ṣe ń fàárí jálẹ̀ yọba wa yanjú ẹ̀ gbogbo ọ̀nà gbogbo agbára ẹgbẹ́ lọ́run rẹ̀ ẹ ṣiṣẹ́ tọ̀ ẹ ṣàdúrà sí ẹ sì ìrìnàjò rẹ̀ tá la wá tá mọ̀ fún yín ní mọ̀ràn tá la wá kí la já àjẹ́ nǹkan kan ẹ̀yin lẹ́sẹ̀ máa kọ́ wa ẹ̀yin lẹ́sẹ̀ máa tọ́ wa sọ́nà àmọ́ kò sẹ́ni tọ́lọ́run lè dán o ọlọ́run gbé wa àwọn ọmọ kéèké síwájú ẹni tí ó fún yín mọ̀ràn nù ọlọ́run fún yín láṣeyọrí ọlọ́run ní pa bàbá Alágége o ọlọ́run ní pa iná kò ní pa wa náà àti gbogbo àwọn olólùfẹ́ wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.